أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبر تكبيرا مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان. ìwọ náà tó wà nílé bá mi pé مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان مرحبا بك يا رمضان marhaban bika ya Ramadan. Akira wa ní kíkí ọlá àti ní kíkí ọlá. Àwọn ọmọ ya mi nínú Islam. Èmi ọmọ yín náà nínú Islam. Al-Imam Musa Abolaji Ainu Ridoh al-Adabi. Akira wa pé ọjọ́ òní tún bá wa láyé. Ó tún bá wa láyé, ó tún bá wa láyé wa. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ò bímọ, tí ò sì ní bí. Ọba tí ò lẹ́nìkan, tí ò lórogún, tí ò nígbàkejì, òun nìkan náà ní rúlu gbogbo ayé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run tún sọ wá di ọjọ́ ìní. Ìpalẹ̀mọ́ Ramadan náà la wà, gbogbo àná látijọ́ ń kábọ̀ látijọ́ yìí, ó dé tán náà ló wá dé yìí o. Ọlọ́run jó bá wa láyọ̀, kó bá wa lálàáfíà ara. Kò sí tí wọ́n ní á sì ìpèsè kalẹ̀ fún Ramadan. Òun náà ni ìbẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin tó ṣe pé jàlámíà yín ẹ ti fi kọ́, ẹ lọ mú bí ẹ fi sí, ẹ lọ fọ̀. Gbogbo ẹ̀yin tó ṣe pé tẹ̀sùbá yín ẹ ti fi kọ́, ń bẹ bí orí bí ẹ̀yin lẹ̀kùn lẹ fi kọ́, ẹ lọ fọ̀ tẹ̀sùbá nù. Àwa náà ti mọ̀ yín pé ẹ̀yin kan ń bẹ ọdọọdún lẹ́sìn ti yín. Ọlọ́run wọlé oṣù yìí náà yóò wọlá rẹ̀ mọ́ yín la, yóò jó padà mọ́ yín la ní gbogbo ìgbà. Al-Qur'ani Ọlọ́run tó ní á máa gbààwẹ̀ tó sọ fún Ànábì wa Muhammad. Ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ó wá ní ayyaman ma'dudatin. Àwẹ̀ náà nù ni. Nígbà tó pé àwọn mùmínì òdodo lọ́kùnrin lóbìnrin tó nígbàgbọ́ sọ́lọ̀, kò sẹ́ni tí ó gbààwẹ̀ àfẹ́ni tó bá gbọ́ Ọlọ́run gbọ́. Ẹ kàn lè rí kedere gbà alábàáyá náà gbààwẹ̀. Ó ti nígbàgbọ́ sọ́lọ̀, ó ti mẹni tí ń jọ́ lọ́hùn kó tó di pé yóò gbààwẹ̀. Ó ní kutiba alaykumus siyam. Èmi Ọlọ́run ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún yín. Kẹ́lómi má wulẹ̀ wúra rẹ̀ ń wò pé irú ayé wo ló ń wá wáyé, èwo làwẹ̀ tán dé àti tán tọ́lọ̀ tiẹ̀ ní a máa gbà. Àwa nìkan kọ́ là ń gbà á. Àwọn ànábì Ọlọ́run tán wá ṣáájú tiwa náà ti gbà á. Ànábì wa Muhammad tọ́lọ̀ ń fa Al-Qur'ani rán sallallahu alayhi wa sallam, ó ti gbà á ṣáájú tiwa. Al-Qur'ani fi sọ pé kutiba alaykumus siyam. Àṣàwẹ̀ gbígbà lọ́ranyàn fún yín. Ó wá ní kama kutiba alal ladhina min qablikum, síwájú tó ṣe pé gẹ́gẹ́ bá a ṣe sí lọ́ranyàn lórí àwọn tí wọ́n wá ṣáájú ẹ̀yin náà. Àwọn tó wá ṣáájú àwa náà, àwọn tó ti wáyé ṣáájú wa, àwọn náà gba àwẹ̀ Ramadan. Nítorí apalẹ̀mọ́ fún Ramadan náà, òun náà ni ìbẹ̀rù Ọlọ́run. La'allakum tattaqun. La'allakum tattaqun. Ntọ́lọ̀ nídìí lára wa, òun náà ni ìbẹ̀rù Ọlọ́run. Òun náà ni ìbẹ̀rù Ọlọ́run. Wọ́n ní ọjọ́ tí Ọlọ́run fúnra rẹ̀ dá tí wọ́n ń pè ní ọkàn, ẹ̀mí. Ó wá béèrè lọ́wọ́ rẹ̀, ya ruh man ana wa man ant. Ta ni mí, ta sì ni wọ́. Ó ní anta wa ana. Ó ní wọ Ọlọ́run lọ́lọ́run, èmi náà sì ń jẹ́ mi lọ́yà ara mi. Ọlọ́run ní ó ti dá nǹkan kan mọ̀. Ó ti dá nǹkan kan mọ̀. Ọlọ́run ní ó yẹ mú ẹ lọ tì mọ́bì kan, ẹ má fún lóúnjẹ, ẹ má fún ní kankan. Wá di bíjọ́ kẹtẹ lọ mú wá. Wọ́n bá mú jáde, man ana wa man anta. Ìwọ ẹ̀mí, ta ni mí, ta sì ni wọ́. Ló fi já sí wípé ìyí tọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ wa tó fi tá bá ti ń gbààwẹ̀ rí pé ara kálukú balẹ̀, ebi sọ̀rẹ́ ara. Ó jẹun ọ̀tún mu. Ìyàwó rẹ̀ lẹ́lẹ̀ tún wọra yín lọ́kọ̀ ò lè fọwọ́ kàn. Táwọn bí dára ní ta ló tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ báyìí dán wò, ó ti sọ kàfàrà, ẹ ti dáràn. Ó ti sọ ń tẹ́ẹ̀sì, àwẹ̀ ẹyọ kan ṣoṣo tọ́ jáde ó fi gba 60. Ta ló wá fẹ́ gbààwẹ̀ 60? Àfi kálukú kóra ró náà ni. Níbi jíjẹ àti mímu àti wa kullu muftirin min tulu al-fajri ila gasakil layl.
ọ kóra rẹ dúró láti gbà tó àlùfájàrí bá ti yọ títí dìgbà tí òru ó máa dé láti tí mọ́gíríbì bá ti ń bọ̀ náà làwẹ̀ dópin láti ìdájí títí dalẹ́. Ó wá ní ká máa gbààwẹ̀ náà torí ká lè bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run wá ní ẹ̀mí tí wọ́n wá lọ mú wáyé wá ní tá lè mí tá sì ní wọ́. Oúnjẹ tí wọn ò fún yẹn ló wájú padà dọ́lọ̀ mọ̀ pé anta rabbi wa ana abduk. Ìwọ Ọlọ́run lọ́lọ́run ọba tó dá mi, èmi ni ẹrú rẹ tó dá. Láti sọ àtẹ́fì rí pé ẹni tí ń ṣe rí jángánjángán táwọn amúdọ́dọ̀ ọlọ́pàá táwọn àlọ́ gbà sí sẹ́ẹ̀lì nísìn. Wọ́n ní ẹ lọ mú wájọ́ kejì títí ń sagídí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí wọ́n fún lóúnjẹ tó ti lọ bí òórùn ń wà fàjáde aró wa balẹ̀. Gbogbo tó lóun ò ní ṣe tẹ́lẹ̀ wà ní kò sí problem máa ṣe torí pé wọ́n ti fi ebi pa ebi sọ̀rẹ́ ara la'allakum tattaqun. Yìí tó wá jẹ́ ọ̀gánu téèyàn pèsè kalẹ̀ fún Ramadan òun náà ní ìbẹ̀rù Ọlọ́run. Òun náà ní ìbẹ̀rù Ọlọ́run. Wọ́n sọ gbàdá agbábẹ̀ fún wa wọ́n ní tí fa in gumma alaykum ẹ bá wo oṣù tẹ́ẹ̀rí ẹ̀ka Ṣàbán fa'akmilu iddata Ṣàbán 30 yawman. Ẹ̀ka Ṣàbán kó pé 30 ẹ wá bẹ̀rẹ̀ Ramadan ńjọ́ kejì tí Ṣàbán bá di pé 30. Ẹlòmíì wọn á ní àyè ṣe tọrọ ìsìlámù wa tó wá di pé àwọn kan bẹ̀rẹ̀ lánàá àwọn kan bẹ̀rẹ̀ lónìí. Mi tó ti mọ̀nú pé kàlẹ́ndà ti wé ṣe kàlẹ́ndà tá a kọ fúnra wa, kàlẹ́ndà Ọlọ́run ni, oṣù ojú ọ̀run, oṣù sánmà inna iddata shuhuri inda Allah 12 shahran fi kitabillah. Oṣù ojú ọ̀run làwa ń lò kì í ṣe pé àkàndédé ṣe ń tà ń ṣe rárá. Àwẹ̀ tí wọ́n wá ní àgbà gbogbo ta ní apalẹ̀ mọ́ fáwẹ̀ ká múra rẹ̀ lẹ̀. Àtẹni tí ó jẹ sàárì àtẹni tí ó sinu ẹ̀yin kan bẹ wọ́n ń bọ̀ yín ni Ọlọ́run jẹ́ inú ọ̀rá láfi ara tẹ́ mọ̀ fi jẹ àti tẹ́ mọ̀ fi mu. Gbogbo ẹ̀yin tó yẹ pé bùkátà rẹ̀ ń bẹ lọ́rùn wa Ọlọ́run kó bá gbọ́ kó bá bíyà rẹ̀ kó sì yóò já sí rọrùn fún wa. Tá a bá ti bá fẹ́ bẹ̀rẹ̀ Ramadana ẹ̀yin ó múra fún Ramadana pé ní oṣù Ramadana yìí rí i pé mo ka alukurani yìí báyìí alukurani báyìí mo fẹ́ máa kà á. Ẹni tí o mọ alukurani kà yóò mọ̀ pé rí i pé ń lọ́wọ́ àti ojoojúmọ́ kí n máa lọ gbọ́rọ̀ Ọlọ́run. Rí i pé mo ń ṣe àzìkáà kí n máa dárúkọ Ọlọ́run ojoojúmọ́. Nǹkan ní máa sùn kalẹ̀ ìwọ tó ta lúdò títí o tó ta lúdò nú àwẹ̀ gbé lúdò rẹ wọlé Ramadana ti fẹ́ bẹ̀rẹ̀ gbé lúdò rẹ wọlé. Ìwọ tó ń ta draft gbé draft rẹ wọlé Ramadana ti fẹ́ bẹ̀rẹ̀. Tí Ramadana bá ti bẹ̀rẹ̀ gbogbo ohun tí bá ti ń jẹ́ jagajagan kéèyàn kókó lẹ̀ alukurani ò fẹ́ ntí ò ní jẹ́ yóò ráyè sin Ọlọ́run kéèyàn jìnà sí. Wọ́n ti ní á sin Ọlọ́run o nínú oṣù Ramadan torí pé oṣù ní oṣù kan tí ò sírú rẹ̀ ní khairu shuhur ní oṣù Ramadan. Oṣù Ramadan ẹ rí i pé wọ́n ní 29 àbí 30 tá a bá ti bẹ̀rẹ̀ yìí tọ́sẹ̀ tó máa dàníyàn náà wáyé tù ọkàn rẹ tó ti ń palẹ̀ mọ́ fáwẹ̀ nǹkan ó ti bọ̀ dàníyàwẹ̀ náà wáyé tù sọmọ Ramadana salasina yawman ńlá musafir tẹ́lómi máa dà lóòótọ́ àwọn bàbá wa wọ́n gbìyànjú àmọ́ àníyàtú bilqalbi ọkàn la fi dàníyàn bí ẹlòmíì tó fẹ́ kí ni ó tún wá tẹ́wọ́ méjèèjì báyìí ó tún wá ṣe Allahu Akbar ó tún wá nẹ́gà sókè ìrun ò nídìí gbogbo wọn àníyàtú bilqalbi ká dàníyàn pẹ̀lú ọkàn wa òun náà ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan nínú Islam. Báyìí Kùránì ti wí fún wa ó ní ayyama ma'dudatin Ramadana nígbà tá a fi gbà tó bá ti bẹ̀rẹ̀ náà ni ó lópin tá a bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀mí wa tí ó bẹ̀rẹ̀ rẹ̀ náà ni kọ́lọ́hún ojú ọ parí ẹ̀. Ẹlòmíì ń bẹ kò ní bá wa bẹ̀rẹ̀ àwẹ̀ náà Ọlọ́run já wà nínú ẹni tí ó bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo tí wọ́n sì ní a fi bẹ̀rẹ̀ àwẹ̀ ní ká fi bẹ̀rẹ̀ mọ́ fi nǹkan àrámù bẹ̀rẹ̀ àwẹ̀ mọ́ fi nǹkan àrámù jẹ sàárì mọ́ fi nǹkan àrámù sínú ká sọ́ra gbogbo tí ò ní já àwẹ̀ lálàáfíà tí wọn ló mọ àṣìfà rí pé Ọlọ́run wọlé Ramadana mi wájú Ọlọ́run Ramadana tó ní ládàá rẹ̀ mọ́ ó ní ládàá Ramadana mọ́ torí gbogbo tó yẹ kú Ramadana rẹ̀ ló fi ní ládàá gbogbo ẹ̀ ló ti dànù. Ìwọ fúnra rẹ̀ tó gbààwẹ̀ ó sírọ́ọ̀sì pẹ̀lú àwẹ̀ tó ń gbà gbogbo tí wọ́n fi ní gbààwẹ̀ bí Ramadana ti ń bọ̀ yí kálukú ẹ̀ rí i pé gbogbo wẹ́dà náà tó kúùlù gbogbo nǹkó chẹ́ǹjì. Oṣù yẹn oṣù àlùbáríkà ni oṣù náà oṣù àlùbáríkà ni ó ní ṣáàrù Ramadana alladhi unzila fi al-Qur'an. Oṣù Ramadana lọ́lọ́run sọ al-Qur'ani kalẹ̀ ntọ́lọ́run ṣe nínú oṣù Ramadana yẹn pọ̀ lèyìn gbọ́dọ̀ fi palẹ̀ mọ́ fún pé Ramadana ní ń bọ̀ wáyé kí kálukú sí pa kése kálukú jòkó jẹ́ kálukú sí wọ̀. Àlùbáríkà oṣù náà kọ́lọ́run ó bùn wá o àlùbáríkà oṣù náà kọ́lọ́run ó bùn wá o ìpalẹ̀mọ́ rẹ̀ palẹ̀mọ́ pọ́ mọ yẹn náfìlà lóru
ó ní máa sùn kó máa sùn àsùn nára àyè máa lóògùn oorun nu Ramadana kó lè ráyè sin lọ́hùn àyè lóògùn oorun nu Ramadana àyè lóògùn oorun nu Ramadana inú Ramadana ní oṣù téèyàn ti ṣàìsùn shaharul ibada shaharu sadaqa shaharu tilawa oṣù tí shaharul Qur'an oṣù tí yàtí kal Qur'ani oṣù tí yàtí ṣe sàrà ni oṣù tí yàtí yànnafila náà ni oṣù Ramadan oṣù náà gbogbo àwa tá a máa ṣe wàhálà tafsiri ni gbogbo tá a kálukú àtàwọn tí tá a máa ṣe tafsiri àtàwọn tá a máa gbọ́ ọlọ́mọṣá yọ̀ǹda rẹ̀ fún wa oṣù náà kójó bá wa láyọ̀ kójó bá wa ní ayọ̀ àti àlàáfíà kójó bá wa ní bàtà àlùbáríkà iléeṣẹ́ wa àlùbáríkà Hajj and Umrah International tí wọ́n ṣe alágbàtẹrù ètò yìí ọlọ́mọdé iléeṣẹ́ náà bàjẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ Mọ́kà tẹ́ fẹ́ lọ múra nú àwẹ̀ yìí ẹ tètè wá rẹ́gísítà sọ́dọ̀ wa ẹ wá rẹ́gísítà sọ́dọ̀ wa lọ́dọ̀ olùdásílẹ̀ iléeṣẹ́ náà Alhaji Lukman Albarka náà lolùdásílẹ̀ iléeṣẹ́ náà ọlọ́run wọ́n jẹ́ iléeṣẹ́ náà ó bàjẹ́ o àtẹni tí ó lọ Mọ́kà àtẹni tí ó lọ múra gbogbo àwọn tí ń bá wa lọ ni wọ́n ti ń ròyìn ìwọ náà wá bá wọn pẹ̀lú ògùn ọlọ́run ò ní sàbámọ̀ gbogbo ó ṣe bá wa lọ wọn náà tún ròyìn fáwọn èèyàn ni pé ó ṣe déédéé ọlọ́run gbogbo àwọn bàbá wa tá a máa dárúkọ ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa Sheikh Tajul Adam bàbá wa Lágbàjì bàbá wa Alhaji àgbà Mọ̀lánà Ujubatu Zaman bí Sheikh Adamu ti pè wọ́n nù ní ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa Oníyagi ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa Ọlọ́dán ọlọ́run bá wa kẹ́ wọn afọ́ọ̀bá yàrá ọlọ́run bá wa kẹ́ wọn Mọ̀lánà Sheikh Abdulaziz Akíwúsọlá Abẹ́fẹ́ Àlùbáríkà ọlọ́run bá wa sàlékún kẹ́ wọn gbogbo àwọn afa la tọrọ fún baba Alágége ọlọ́run bá wa kẹ́ wọn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin wa ila al-liqa'i ma'a as-salam wa ila al-liqa'. Àlùbáríkà Umrah and Hajj service fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé iléeṣẹ́ wo la máa bá lọ. Barikatul Barakati lil hajj wal umrah iléeṣẹ́ àlùbáríkà hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí Mẹ́kà umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí títí dọ̀hùn gbogbo ẹ̀ ti wà nínú ètò ilé gbígbé ni ziyara ní lílọ ni kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ àdéhùn ló jẹ wọ́n lógún tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe lílọrí àbọ̀rẹ́ ni yóò já sí àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services installment payment is allowed iléeṣẹ́ àlùbáríkà wà ní number 11B Amadu Close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090 àlùbáríkà ìwọ là ń bá lọ o.